Ogun Fibroid la ní ká ṣàlàyé fúnra wa lóyìn ọ̀sán yìí ọlọ́run á gbàdúrà wa tó bá ṣiṣẹ́ ìtàn àbí síwájú kó tó ṣiṣẹ́ ìgbìyànjú kó fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 lẹ́ẹ̀kan sí 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Then ẹ má gbàgbé láti get all in one by Sheikh Afagba natural apps egbògi tó wà very effective táwọn èèyàn ń dúpẹ́ lé lórí ni à ń ṣe promo lórí ẹ̀ lọ́wọ́ báyìí ní Nàìjíríà 15,000 naira àǹfààní tí a kọ́ láti India láti China láti Asia country àti Arab country òun la kójọ síbí àtàwọn egbògi wa láfíríkà ló wà níbí àtàwọn prophetic medicine ó ń bẹ́nu ẹ̀ so ó dẹ̀ gba láàbù kọjá sáyẹ́ǹsì àwọn scientific àwọn doctors wọ́n bọwọ́ lù so kì í ṣe nǹkan tí ìyẹn lè fi ṣeré powder ló ń bẹ́nu ẹ̀ ó wà very effective àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayé nú ni ó lẹ́sẹ̀ ayé nú ni a ti lo oògùn sí kò lọ ni spiritual problem ayé ń dá láàmú kì í rọrùn sùn ẹ gbìyànjú kẹ́ get all in one at rate of 15,000 naira ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí là ń ṣe promo ẹ̀ $125 ló bá jáde ní Atilab àdúrà wa gbà dẹ́lẹ́ẹ̀kan sí gbogbo ẹnikẹ́ni tó bá ní ìpèníjà lórí àìsàn àbí lórí spiritual problem táyé ń dà láàmú àbẹ́mi èṣù ń dà láàmú àbáwọn àlìjọ̀nú ń dà láàmú ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà ẹ WhatsApp wa lórí nọ́mbà ẹ +27612956389 lẹ́ẹ̀kan sí +27612956389 ẹ WhatsApp wa máa dá yín lóhùn. Now Ogun Fibroid ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì ìtọ̀ màálù bíi 5 litre ìtọ̀ màálù bíi 5 litre ẹ gẹ́ẹ̀tì ẹ wá ní kí wọ́n bá yín lọ ẹ lọ àbèrè ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ kì í ṣe gbogbo nǹkan wọn yẹn náà la máa ráyè àti máa ṣò lọ sọ́dọ̀ àwọn elégbòogi tó ń tewé ọmọ ẹ lọ síbẹ̀ ẹ gẹ́ẹ̀tì àbèrè ẹ gẹ́ẹ̀tì ìyèrè ẹ gẹ́ẹ̀tì kọ́ńblálà ẹ gẹ́ẹ̀tì àtàrẹ nǹkan mẹ́rin ẹ lọ papọ̀ àbèrè ìyèrè kọ́ńblálà àtàtàrẹ ẹ bó èpo ẹ̀yìn àtàrẹ yẹn ẹ lọ gbọ́n nǹkan mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó kúnná ẹ wá dà sínú ìtọ̀ màálù yẹn kí obìnrin tó ní fibroid náà kó máa yọ ọmú fibroid náà máa yọ díẹ̀díẹ̀ àtàwọn àìsàn míì tó máa ń dí yàn lọ́wọ́ tí ò kí ń jẹ́ kíyàn rí oyún ní òun ni àgbo yìí ń ṣiṣẹ́ fún ẹ gbìyànjú kẹ́ ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí nọ́mbà ìfọ́ ìkéyìí nínú ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ wa àbí spiritual problem ni àbí sickness ni abẹ́dẹ̀fẹ́ product wa all in one ẹ WhatsApp wa lórí +27612956389 masalamu wa ilà lẹ́kọ̀ọ́ yìí.